من أذن له الرحمن وقال صواب اللهم آمين. مكيانا وجاكبر والله أكبر. الله أكبر. وقال بطب جبائي الله. الله أكبر. مكيانا وبنينا مفكي النبي محمد صلى الله عليه وسلم. nílùú Ìlọrin a máa ń kasára sànàbì báyìí ẹja kasára. الله عليه وسلم. ẹni bá yóò bu ànábì ní dáadáa àjọ pàdé Mákà ọdún yìí. صلى الله عليه وسلم. látara ànábì ṣáájú kí tó máa kí àwọn èèyàn jàǹkàjàǹkà tí wọ́n bẹ ní ìkàlẹ̀ ká tọrọ fáwọn ẹni àná tí wọ́n ṣiṣẹ́. ṣàlùbọ́ríkà àwọn ẹni àná nìyẹn àní ẹ̀ máa kó wá káàkiri. bá a bá fọjọ́ orí pé oríire ni kò ní tì kẹlòmíì. ìlú Ìlọrin ò sì dàbí ìlú kankan lẹ́yìn Mẹ́kà àti Mádínà. nítorí níbẹ̀ ni pé Kùránì lọ́pàá tilẹ̀ wa. àwọn àgbàlagbà ń lò Ìlọrin wọ́n ṣe dáadáa fá. bí ìgbà kan ní kí wọ́n lọ bọ́lá kó fún àwọn ní àyà tí ó máa ṣe dédé àwọn nínú Al-Kùránì. ọlọ́run bá ń gbẹnu sọ̀rọ̀ wípé alladhina amanu wa lam yalbisu imanahum bizulmin. àṣẹ tó jẹ́ kẹ́mi iṣẹ́ wọn gùjọ mi wọn náà ni wípé wọn dá nǹkan àmì pọ̀ mọ́ lọ́wọ́ ọba wọn sì bá tọmọ lọ́mọ jẹ́. ni mo fi ń sọ pé ẹ jẹ́ agbáyé ṣe dáadáa o ká agbáyé hùwà rẹ̀. bá a bá gbáyé hùwà rẹ̀ ó ti dandan káàdì tán rẹ̀. ẹni bá di tán rẹ̀ ó dájú pé yóò gbẹ̀san rẹ̀. jàmá àfi akọ gbogbo wa láwọn padà dẹni àná. ẹjẹ́ agbáyé hùwà rẹ̀. ulaika lahumul amnu wa hum muhtaduna wọ́n pàtà àlẹ́ dárúkọtá. kọ́lọ́ kó wà lá àwọn tí mo dárúkọ kó fi ṣàlékún kẹrẹ àti kẹrẹ. báwọn tí nílé dárúkọ ọlọ́run jọ báwa kí àwọn àfàwà. ọlọ́run jọ báwa kí àwọn àfàwà. kò fẹ́ rí tiwọn wọn lọ́jọ́ ìdájọ́. ọlọ́run jọ báwa kí Allahumma amin. ọlọ́run jọ báwa kí àwọn àfàwà. kò fẹ́ rí tiwọn wọn lọ́jọ́ ìdájọ́. àṣẹ́gun alimi janta ẹ̀ka pariwo ṣe kó máa lọ bẹ́ẹ̀. ẹ̀tún dàgbà lọ ṣe ikú ní dáadáa ọmọ ọba ọdún lórí lórí. àṣẹ́gun tó kúrò wàláyà. bàbá wa ní Ìbàdàn gálí àlàyé. àṣẹ́gun Ahmadu sọ́mọ pé àlàyé. bàbá wa ní kọ́ra bàbá bàtúrò. bàbá wa ní sọ̀rọ̀ bàbá bẹ̀rẹ̀sà. bàbá wa bá Ádámà Ìlọrin. alimari kazi Ádámà Ìlọrin. agogo mati Ádámà Ìlọrin. ala kulli fannin Ádámà Ìlọrin. ọ̀pọ̀lọpọ̀ àjà bàbá ọ̀tẹ́ntìkì. nínú wa tún ní ṣùgbọ́n ṣẹlẹ̀ tí ṣe. lára wọn tún ní ìdáṣekú ṣẹlẹ̀ tí. àṣẹ́gun bàjẹ́ ṣẹ́gun ṣẹlẹ̀ tí. nínú wa tún ní asádùn lè wù sódì. ẹ̀yà gbọ́dọ̀ máa lò. Amina, Amina. Nínú àtúnyẹ, àbá oníyàgí, bàbá oníyàgí. Ẹ̀rọ pẹ̀lú ọ̀ṣẹ́gun. Ẹ̀yà gúnmọ́. Àlùfáà oníyàgí. Náà ni bàbá wa inú rí lọ́dìdẹ fún. Àṣẹ́gun ló sì tàbá.
àfẹnibàdìrọ̀ ọmọ òkú ànábì mi Muhammad sallallahu alayhi wa sallam. ní ó jèrè láyé ní ó jèrè ní kíyámà máa kò ní káwọ́ náà yóò rèrè jẹ́ lárọ́ máa ẹjẹ́ àdìrọ̀ máa òkú ànábì mi jàmáwa sallallahu alayhi wa ká sallam. lè jèrè láyé ká sì lè rí jùnú kíyámà máa olúwa ṣìgẹ́ tó pọ̀ fún Muhammad sallallahu alayhi wa sallam. àtàwọn ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn sàhábà báyé bá jáyé báyé ó bá sì tún oníjàyè má dáwọ́ ìgẹ́ rẹ̀ lè rí Muhammad bàbá wa nábùnú sí ẹ̀dá kan wà lóhun tó lọ olúwa ṣìgẹ́ Fadéwálé Muhammad mi akẹ́yìndé gbẹ̀gbẹ̀ ànábì ọ̀gá àwọn ọ̀tí Fadéwálé Muhammad mi akẹ́yìndé gbẹ̀gbẹ̀ ànábì ọ̀gá àwọn kájọba mi lọ bẹ́ẹ̀ wípé mọ̀kànmù ńlájà sídìí ìrántí ilé mọ̀ta ní àhàbàdà aláṣàkà ilé mọ̀rọ̀ sí tọ́gbà mọ̀kànmù àtàláyé ní máa mi sọ̀rọ̀ ọ̀rọ̀ àìlẹ́yìn ìṣẹ̀dí ìdúró pọ̀ lẹ́yìn kàtàkùn láwù Musa àlá. يوم النداء فإذا الأنبياء أبا القاسم حبيب رسالته فوق السماء وإن كان موسى سجد قومه وكان من الماء ضرب اليسار
اللهم صل صلاة محسنة على سيد المحسنين. الله اللهم بارك النبي. Àmín.